Jésù ni Olúwa Atoribewu. Jésù ni olùṣọ́ àgùntàn yín. Ẹ̀yin ará àdúgbò yìí. Èmi pásítọ̀ Reverend. Mo ń sọ fún yín pé Jésù ni Olúwa àti olùgbàlà yín. Olùṣọ́ àgùntàn yín. Ẹ wo bí tí ẹ bá kọ̀ tí ẹ ò bá gba Jésù. Wo bí wọn ò ní rí ìjọba Ọlọ́run wọ̀. Wọn ò ní rí ìjọba. Jésù Olúwa. Jésù Olúwa. Jésù Olúwa. Jésù Olúwa. Olùgbàlà ni tó gbáyé mi ró. Jésù Olúwa. Ní orúkọ Jésù. Àmín Jésù. Lọ aláṣẹ ọ̀run mímọ́. Jésù. Ẹ̀mí fi yé mi. Ìyá ni kó wà ládùúgbò yìí tó gbọdọ̀ rí ìgbàlà. Èmi pásítọ̀ Reverend Àkànmú tí Olúwa pè sí inú ìjọ mímọ́. Máa jẹ́ iṣẹ́ Olúwa orí ègbé ni fún ẹni tí a ò fi rán tí kò jẹ iṣẹ́ náà. Jẹ́ ká lọ. Àjàbádàn lórí ayé ni lọ́sẹ̀ ọba àmọ́tò látàárọ̀ tí mo ti kú ó dẹ̀ fi ẹ̀rọ wèrè ẹ̀mí lọ́ọ̀dà rẹ̀. Mímọ́ Olúwa olùgbàlà wa. Ẹ wo bàbá, ẹ̀yin ni Olúwa rán mi sí. Gbọ́ Olúwa kọ́pá ìtumọ̀ ju pákó. Jésù Olúwa wa. Àmín Jésù. Ẹ wo Olúwa rán mi sí yín. Wọ́n ní bí àwọn ṣe fún mi lówó tó. Èlò ló ní kẹ́ ẹ fún mi. Olúwa ò fọwọ́ rán mi sí yín o. Ṣùgbọ́n ó fi ọ̀rọ̀ àtàtà rán mi sí yín. Ẹ wo ẹni Ọlọ́run bá rán yàn sí kókó owó rán ni. Ọlọ́run má jẹ́ wọn bó sì ránṣẹ́ sí a. Owó ni kọ́ lọ́wọ́ fi ránṣẹ́ sí mi. Iṣẹ́ Olúwa ju owó lọ. Nítorí owó tó ti fún yín yẹn ó ní ẹ ò kí ń dúpẹ́. Ẹ wò tí èèyàn ò bá dẹ̀ kí ń dúpẹ́ nínú ayé tá a wà yìí ó léèyàn máa parí ìrìn àjò ẹ̀ bíi Fáráò. Ẹ kò dẹ̀ ní dáa kí ẹ parí ìrìn àjò yín bíi Fáráò. Mo dúpẹ́ mo fi yìn Olúwa. Mo dúpẹ́ mo fi yìn Olúwa. Wọ́n torí mi rajà lọ́wọ́ bàbá onípòsí. Mo dúpẹ́ mo fi yìn fún. Ẹ̀sìn mistake. Orin tẹ́ ẹ kọ́ láàsì. Ilé fi ṣe mistake. Wàá tó ti yé yín. Ẹ dákun torí Ọlọ́run. Bíbélì yìí ó sọnù ìwé ìdájọ́. Ó ní ẹ̀dá tí ò ní sẹ́ lọ́wọ́ òkú èèyàn ni. Wọ́n wá dúpẹ́ ẹ̀sọ́ mi sá ni. Iná pè ní àsọ̀ọ́sá. Yẹ kí n gba tébù tẹ́nísì àsọ̀ọ́sá. Tòtì ẹ̀sọ́ mi sá ni. Tẹ́ ẹ̀ bá ẹ̀sọ́ mi sá, ẹ̀ pé mi ọmọ jẹ mú. Ẹ wá lẹ̀ fi èkó lùwà. Ọ̀pọ̀ ẹ̀yìn ọgbà. Torí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ń wò yìí. Tẹ́ ẹ̀ ń wò yìí. Ẹ dákun tí wọn bá rajà lọ́wọ́ bàbá ó kó sí. Kí lẹ ti kan kó sí ọmọ jẹ. Àmọ́ Bíbélì ọ̀hún náà ló sọ pé ègbé ni fún ẹni tá a fi rán tí kò jẹ iṣẹ́ náà. Ẹ̀ṣẹ̀ tẹ́ wá jẹ́ yìí ó kù díẹ̀ káàtó. Torí tẹ́mi tẹ́ ń wò yìí. Kó sílẹ̀ mi nǹkan. Bẹ́ẹ̀ tí bàbá kan kó sí mọ́ ẹ dákun kí lọ́mọ mi fẹ́ mọ́ fi lọ léèwé. Kí lèmi náà fẹ́ mọ́ fi jẹun. Kí ìyàwó mi ò fi mọ́ dá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀. Ẹ wálé ẹ̀fìyìn fòlúwa. Orin yín mo ṣe ń yẹ. Wọ́n á sọ pé mo dúpẹ́ mo fi yìn f'Olúwa. Mo dúpẹ́ mo fi yìn f'Olúwa o. Gbogbo ayé ni ọ̀rajà lọ́wọ́ bàbá onípòsí. Mo dúpẹ́ mo fi yìn f'Olúwa o. Ẹ̀ẹ́dà kó sí dọ́jọ́ kú yìí ni. Tálágbà ayé bá kú. Níbo wọn ti wá kan kó ti tẹ́ gbèjó. Àmọ́ kò ní kẹ́ má dúpẹ́. Ẹ dúpẹ́ fún Olúwa. Dúpẹ́. Yìí dúpẹ́ àrọ̀ ọ̀pẹ́ rè. Mo rówó mo fi mu extra. Àrọ̀ ọ̀pẹ́ nù. Torí pé mò ń dúpẹ́, mò ń kan pósí mi ayé ń gbọ́wọ́ mi. Wọ́n mọ̀ pé mò ń mọ dírẹ́sì pósí. Tí wọ́n bá ń sọ pósí òkè, tí wọ́n sọ pósí òkè, tí wọ́n gbé òkú ìjó, èmi wọ́n fi yẹn fún un. Àmọ́ bàbá onípòsí, èmi ò tí ì ṣe tán báyìí láti ra pósí o. Kódà kò tí ì sí mọ̀lẹ́bí mi kankan tí wọ́n rà fún wa. Gbogbo ìgbà tó wù tó o bá kú, tó o bá kú,
wọ́n yàdọ̀ ọ̀rùwà yìí wo tẹ́ẹ̀rẹ́ ni kò sẹ́ńtì kìí kan kó sí fún. ẹ dàgbà jù wá lọ. tó ti yọ ní ìsìn tó orí jẹ́ ń sọ fún ọ. ṣíṣí kọ́ọ̀dù bó ṣe pẹlẹbẹ tó ọlọ́run ní tí gbẹ̀mí ẹ ìjọba jásẹ̀ kẹsẹ̀ bó ṣe fúláàtì wọn inú kan kó sí rẹ̀ tí ó fúláàtì pẹ̀lú ẹ̀ ni. àmì Jésù. ègbó gan bó ṣe wà yìí bí kì í mú rẹ ṣe rí wọn ìní jẹ́ kíkọ́ fà kó sí kó lè ọmọ rárá. àmọ́ bàbá ègún ni fún àwa láti má jẹ iṣẹ́ yín fún yín àwa dẹ̀ ti jẹ iṣẹ́ yẹn fún yín báyìí ègún ni fún ẹ̀yin náà láti má gbọ́. Jésù. ègún ni bẹ́ẹ̀ ni tó jíṣẹ́ pé ká má sì ṣe ọwọ́ wa mọ́ ègún ni fún yín ẹ̀yin rádọ̀rọ̀dọ̀ yìí bàbá kù jèrè wọ́n na wèrè o tó jẹun ni èmi ni mọ́kàn kó sí mọ́ nǹkan kó sí dọ́jú alẹ́ mi ni mo dúpẹ́ mo fi yín fọ́lúwa mo dúpẹ́ mo fi yín fọ́lúwa o gbogbo yín lẹ́ ò rajà lọ́wọ́ pàpọ̀ ò ní kó sí mo dúpẹ́ mo fi yín fọ́lúwa. ẹ kú jókòó. èmi mo pàdé ẹ̀wọ̀n. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pẹ̀lú lẹ́yìn oṣù mẹ́ta la máa ń ṣòfin la sì máa ń ṣèpàdé ọmọ yìí la ẹ̀ka ìlà òfin tuntun ti dé báyìí o òfin Mósè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa wọnú ilé ìlàgò mẹ́sàn-án kálukú máa wọlé ṣùgbọ́n ní ìsìn aago 8 ẹ gbọ́dọ̀ máa wọlé wọ́n ti pèrè mi ẹnikẹ́ni nínú yín tó bá wọlé ní aago tó ju aago 8 lọ mo lè fi kán sábà o mo lè fi kán yín bọ̀ bẹ́ẹ̀ ni tí mo pè é fún nù ìkànnù. ẹlẹ́kẹ̀jì wà tó tún wá jọ lú ẹ̀ ni pé kànga tí mo gbẹ́ síbẹ̀ o tí mo yín pa lẹ́yìn lọ́tọ̀ mi tẹ́ẹ̀ pọ́n tẹ́ẹ̀ fi ń ṣe mo tẹ́ẹ̀ ṣe mo ní. ó lè wọ̀ fún yín láti mọ oríṣiríṣi ìfami ṣùgbọ́n fami kan tẹ́ mọ̀ ọ́ lò ẹyọkan ṣoṣo báyìí náà ni ẹyọkan sì rèé ẹ̀yin lẹ́ẹ̀ dáwọn láàrin ara yín ẹ sì gbé fún mi ọ̀dọ̀ mi ni ó wà lẹ́yìn rẹ̀ ẹ wà máa pọn mi níjọ́ kọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹ mọ̀ tóní bẹ́ẹ̀ ni ẹ mọ̀ tóní ẹ kàn lè mọ lọ sí ìfami lọ́wọ́ pọn mi fúnra yín ẹ mọ̀ kí ìfami bọ̀ ẹ mọ̀ pọ́n lọ o ìjọ kan fẹ́ nìkan ni. so ìdí eléyìí táwọn ọ̀dọ́ fẹ́ sọ̀rọ̀ gbogbo yín ẹ fẹ́ sọ̀rọ̀ ọjà gbogbo yín. baba ilé ò ní dàrú o àìmọ òwò tèmi ń ṣe àṣálẹ́ lọ́jà tòrò aláago 8 ẹ̀jẹ̀ apàtì òbí bèmí láàmú. ọ faramọ kò tẹ́ lọ́rùn náà tó lé lóye wọ́n fẹ́ sọ̀rọ̀ gbọ́ngbọ́. bàbá alágbèmí méjì ẹsẹ̀ sọ yẹn kò lè wọ́ọ̀kì o kò lè wọ́ọ̀kì rárá bàbá ẹ fún mi níwèé mo fẹ́ máa lọ ó jẹ́ sìn ó dúpẹ́ kí ni ná yàtọ̀ ìwé lẹ́nu àkànmọ́ sanwó lé ní òkú tẹ́wà lọ́rùn àkànmọ́ sanwó lé that nothing ilé wa yóò ti ní wá lára ẹ fún mi níwèé pélé òkú fẹ́ máa lọ. ọ ti dà ọ ń lọ àbí lẹ́yìn rẹ̀ látọ̀ náà fún dàbí jẹ lórí alágbèjà fún ẹgbẹ́ ẹ kò sí ọ̀rọ̀ lórí alágbèjà kọjá fọjá ní ṣẹ́rí rules and regulations ẹ̀ fún kò sí pé kò tẹ́ wa lọ́rùn yes kò sí pé kò tẹ́ wa lọ́rùn náà ṣé wọ́n rí mú sàkátẹ́ wọn wò mí báyìí ọmọ landlady ló pọ̀ mí báyìí kò kọ́ possible káwọn náà kọ́ gbélé àwọn parents wa ká máa gbé bọ́ǹgbòrò ni náà it's not possible now ṣé wọ́n lẹ́yìn tó bá fù jù nínú ọ̀tẹ̀ sọ alágo 8 rẹ̀ bàbá kò possible náà alágo 8 kí n máa wọlé bàbá kọ́ ìgboro lè mí náà bí mo ti lọ́n pàṣù mi it's not possible. wọ́n dà fẹ́ sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ ìjuwọ́ bàbá landlord kí ló dé níbẹ̀ yìí náà bímọ ẹ dákun sáwọn ọmọ tẹ ẹ gbé sí inú kòtò náà ń gbé ni sẹ́nu pósí ni sẹ́nu gbó làwọn ọmọ yín ń gbé ni èèṣẹ́lẹ̀ náà làwọn náà ń gbé ni ṣé àwọn ọmọ títí yín ṣe kèsì pé landlord kan ló gba àwọn náà sílẹ̀ ni ṣé bó ṣe ń ní wọn lálẹ́ ṣé ń ní àwọn aláàánú lé kí ló dé ganan ẹ tún wá dé pẹ̀lú òfin wèrè yín ẹ ní ẹ o aago 8 kan o ẹ mọ̀ tilẹ̀kùn bàbá landlord ẹ má bẹ́ẹ̀ mi ṣe irú ẹ o ẹ mọ̀ pé mi mọ́ lálejò wọn ò tí ì bí yín dá káwọn àlejò mi dé kọ́ dé láago 9 kẹ̀kẹ́ wá ni ẹ ti gbá géètì pápá ẹ̀ ní sílẹ̀kùn wàhálà ó ṣẹlẹ̀ o
ibì kan náà lẹ́yìn náà sì pé kó tó ní pẹ́ rí lè kọ́ sí mọ́sẹ̀ ní láàrin kí ló dé gan náà ewu ń gbére ewu lórí burúkú aago mẹ́jọ lè ṣe ṣe o. ẹ jọ baba let me tell you something sẹ́dá tó dúró yìí kò jẹ́ wípé wọ́n respect kan mọ́ ẹ lára o wọ́n ń wo ọjọ́ orí mọ́ ẹ lára ni. ẹ tó bàbá tàbí ìyá wọn àkí ló ṣe yín kí ló ṣe tẹ̀ ní wa lára ilé tá a wà àárọ̀ náà bá yọ kò sí kan tá a mú nínú ilé tá a mú pé rí tá a bá lọ bó ẹni tó ń tajà kò tà ẹni tó ń rà kò rí rà ẹ fúra yín bẹ́ẹ̀ o káyọ̀ má bàbá jẹ́ o èmi ò rán yín o ẹ̀gbọ́n èmi ò tó mú tẹ́ bá mi ò rán yín o. tàùsàn abẹ́ síta lọ́mọ orí burúkú. kò yẹ kẹ́ máa rí bàbá yìí fi ni. gbogbo yẹn náà bẹ̀ sí máa rí bàbá yìí fi ẹ̀ máa rí bàbá yìí fi. bàbá ẹ Mr. Landlord ẹ jẹ́ má bínú jọ ó yẹ kẹ́ mọ̀ pé yìí lè mi wà àbí kò yé yín. nǹkan tẹ̀mí kò fẹ́ sọ fún yín ẹ wo gbogbo àwọn tó jókòó yìí tani ẹni tí ò rí owó ra ìfami inú gbogbo wa kò sí nà gbogbo yín kàn ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lórí ìfami ẹ wo difficulties tó wà láàrin ẹ̀ ṣé mi tí mò ń jí ní 6 o'clock tí mo mọ̀ mọ̀ yẹn tètè ń mú ṣẹ́ mi ṣé màṣà máa kànlẹ̀kùn pẹ́ fún mi ìfami 9 o'clock àbí 8 o'clock lè gbogbo yín lọ dárúkọ ẹ wo bàbá ẹ jẹ́ sọ kíní kan fún yín o oye yín ṣé ní remote and control reverse back oye yín ẹ yá ètè lọ wá ẹ reverse case yín sórí ọ̀rọ̀ ìfami oye ẹ gbọ́ mo yá ní kí sọ fún yín bẹ́ẹ̀ o ẹ tẹ́tí kẹ́ gbọ́ mo yá ní kí sọ fún yín ni o. ẹgbẹ́ yẹn kí ló pa ilé kí ló ṣe yín ẹgbẹ́ o ẹ bá lọ ẹ lọ náà ni o ẹ bá fẹ́ lọ lórí gbogbo ìpátá ilẹ̀kùn sílẹ̀ fún yín o. ọ̀tọ̀ kẹ́ẹ̀kẹ́ kẹ́ mọ́ lọ. gbogbo ọ̀rọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ wá ṣe baba láńlọ́ọ̀dù ọlẹ́ bá fẹ́ lọ ọmọ lọ sówó owó tó kù padà fún jẹ́ jáde nulẹ̀ rẹ̀ jáde nulẹ̀ ìjọba. adé jẹ́ àtìgbẹ́ lọ sẹ́tẹ̀. sẹ́ẹ̀bì tèmi ni wo n tèmi rò ní pé ó dàgbà àwọn aláǹgbá yìí ó dàgbà ti ṣe mẹ́tẹ̀ẹ̀ni torí. pàṣẹ ọmọ kan ní yàrá mi tẹ̀lé ni àwọn aláǹgbá wọn níjà ọlọ́run wọn ní yàrá mi tò. tó bá rí bá jẹ́ pé kò ní da abálága wọn ti ṣe mẹ́tẹ̀ẹ̀ni torí wa àwọn aláǹgbá pa wọn. sọ́kọ̀ àrí nǹkan nìsín sọ ní ẹ̀dájọ́ ọkùn fún ni ebi ẹ̀sẹ̀ lọ́jọ́ fún jọ jíbọ̀ ọmọ ara rẹ̀ kí ló tún wà níjà láwọn pa àwọn fọ́nìkẹ́tà pẹ́ ẹjọ́
ẹjọ́ ẹ̀bí ni wọ́n gbà fún kọ́lọ́ ìjọba yóò sórí rẹ̀ fáwọn ni àbí kí n rọ́. kẹrẹ orí rẹ ni o file lórí o. ọmú wẹrẹ. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe gbé inú pósí kò jè tó torí ẹ̀ tó ní pósí omi nìkan ni omi nìkan ni sábàjì ti fẹ́ ṣe kọ́fà rẹ̀ kọ́mọ lọ pírẹ́tì ẹ̀ níwà lọ́mọdé nù sàárè lọ́gbọ́ ẹ̀kẹ́kọ́ nọ́mà ẹ̀kẹ́kọ́ mọ́tírẹ́sì. kí ló ṣẹlẹ̀ bá ṣe bí nínú nǹkan ẹyọ kan ṣoṣo tó jẹ́ pọ̀ lójú mi ò lẹ́yìn mi olófòsálẹ̀ lójijì tó sì kú bẹ́ẹ̀ tó yọ ní bẹ́ẹ̀. ó fòsálẹ̀ o. ó kú lójijì mo ò gbé kí ni bí mo fẹ́ sẹ́yìn rẹ̀ ká yóò gbọ́ kọ́run ọmọ mo wá ní mo gbọ́dọ̀ dọ́dọ̀ yín kí n ra pósí kí n fi sẹ́yìn ẹ̀ kí n ṣe ká yóò gbọ́ kọ́run ọmọ ká mọ̀ pé mo sẹ́yìn rẹ̀. kéèyàn kan sùn yán. ojú ọmọ ní tí ewúrẹ́ kan ṣoṣo tí mo gbójúlé tó jẹ́ pọ̀ níwájú ọ̀n lẹ́yìn mo ló sàdédé kò sẹ́lẹ̀ tó kù ó ní mo fẹ́ ra pósí fún tí mo fẹ́ fi sẹ̀yìn ẹ̀ka yọ gbọ́ kí ẹ sá mọ̀ bó ṣe jẹ́ gbajúgbajà lèmi náà jẹ́ gbajúgbajà nù mo wá ní kí n ṣe káyọ̀ gbọ́kọ́ ló mọ̀ torí ẹ̀ mo fi wá bá yín ẹ ṣàánú ẹ wá gbà mí torí Ọlọ́run ẹ wá gbà mí kọ́lọ́ mọ́jà lágbàro mi ó sì kó gbà kí mọ́gbàgbà ní ẹ gbà mí o ìfowógùn kọ́ọ̀yàn jọ ìfowógùn ìfipè ló bá tí mo ṣe. kò jẹ́ gbọ́ àṣọ kankan fún ọ èmi ẹ̀ka bó sí ewúrẹ́ o bó sí èèyàn lèmi máa ń kàn láwọn èèyàn ńláńlá tí ń gbajúgbajà láyé tí wọ́n tó gbajúgbajà lọ́rùn ilẹ̀ mi kan bó sí fún tó ti yọ nísìn. nígbà ewúrẹ́ ẹ̀kú tó ọ̀fẹ́ kan bó sí tí yẹn ẹ bá kú ṣẹ́kẹ̀ ní ọlọ́ọ̀kàn fún ni ṣẹ́kẹ̀ ní ọlọ́ọ̀kàn fún sọ fún mi. ìjà ń sọ fún mi sì ní pé èdè bá ń kan bó sí ẹran mi. ẹ̀mí ẹ̀kan bó sí ẹran. kò sí láburú ìgbà ń bá kú bí bẹ́ẹ̀ kan bó sí ẹran mi bẹ́ẹ̀ ní kan yóò sojú èmi àti. níbo ló kù nítorí mi ti lọ́dún. ìdí lọ máa kú sí kọ́ ọ lè kú mi o. ẹ gbọ́dọ̀ wá kó sí ewúrẹ́ mi ni. ẹ ọba gbà mí ní ìgbà tó yí wà lóṣù yìí ní ìṣèjọba wọ́ọ̀. ẹ kàn kó sí ẹran mi. mo gbọ́dọ̀ sojú mo gbọ́dọ̀ sẹ̀yìn fún. arákùnrin ǹdẹ. ẹ máa tó kó sí ewúrẹ́ mi. abolewu ẹ̀ ní àbá. abo ni ò lè mọ sọ́ọ̀fù ewúrẹ́ tí ń bí mẹ́jọ tí ń bí mẹ́sàn-án bó ní ó sì á kú tó ní fẹ́ bá kú ọ̀pá máa tọ́ ṣẹlẹ̀ bọ́bá di ìyálẹ̀ta ọmọ ìyálẹ̀ta ọkọ ẹni àbọ̀bí ọmọ ìyálẹ̀ta ẹ̀tọ́ ti yọ nísìnyí tí ìyálẹ̀ta bá ti dé wàá pàdé rẹ̀ níbí sọ̀gbọ́ àhẹ́ntì bọ̀ parí ẹ̀ tó ti gbọ́ lọ́ra o bẹ̀bẹ̀
ní bàbá kó sí ewúrẹ́ mi nǹkan ṣẹlẹ̀ o ẹ̀yin lẹ́ni ò ní sábúgbó mọ̀ ń bọ́ ń yà lẹ́ta o mọ̀ ń bọ́ ń yà lẹ́ta o. ẹ wá gbà mí nígbà tí ewúrẹ́ èèyàn kú tó bá ṣe àgbà bí ìgbàgbọ́ tí a fi ń ku àṣàrò tí ń sunkún tí ń wẹ kó wọn báyìí ẹ dákun tí ìyá rẹ̀ bá kú kọ́ àbí kágbà rẹ̀ wá rí ní èkì àfi ń jẹ́ olùkọ́ tí wọ́n pè kọ́ pọ̀ sọ̀. ẹ dákun ebi ẹni gómìnà tuntun wọn ti fírì rẹ̀ kó kọ́ máa ṣe tiẹ̀ lọ́sàn-án bí. ìtọ́ yẹ kọ́kọ́ mú ṣe ilé ìwèrè lọ́yẹ kọ́kọ́kọ́ ilé ìwèrè lọ́yẹ kí gómìnà tuntun ọ̀ṣun akọ́kọ́kọ́ kọ́ wá máa ṣàwọn irú eléyìí ewúrẹ́ wọ́n sọ fún ọlọ́ọ̀fẹ́ kan pọ́tì ẹlẹ́sìn oṣù àárọ̀ ọlọ́mọ ṣàánú mi ò mọ́bà jẹ́ ṣiṣẹ́ gbà láàárọ̀ kùtùkùtù gbèsè ayé àpọ̀gà múra títò tètè wọn náà tètè wọn lẹ́sìn. àmọ̀dárì káròdò asùn kí ara lè fẹ́ mu àwọn tó yẹ ká ti jáde ká ti lọ síbi iṣẹ́ ajíǹde àdáyé àtúnbádọ́ olódò mọ́ sáà dárí inú ilé báyìí nígbà tí ilé dáa tó bá yìí ilé àwọn ilé tí mo mọ̀ tí wọ́n dá tí wọ́n dábìí ilé wọ́n á fi kíní omi ni wọ́n á fi sínú ilé àwọn máa tan omi ẹ̀rọ bọ́ ọ máa wà nínú ilé kàǹkàrà tó ń pọn wọ́n tún gbé dorogún ńlẹ̀ sáà dáre báyìí. ìgbà àfàmì ńkọ́. ó wà lọ́dọ̀ ya kí nínú ilé. bàbá yìí tó ti gbé gbà fàmì láàrú kí ló ṣẹlẹ̀ báyìí sìn èmi dẹ̀ ti létí ibi iṣẹ́ ó yẹ kí n lọ sí ibi iṣẹ́ láàárọ̀ ẹ̀ báyìí sìn mo dẹ̀ ti létí kí ló ṣẹlẹ̀ báyìí sìn. 1000 ṣẹ́wọ̀n tí n bá tún bẹ̀rẹ̀ tèmi sìn bàbá yìí a máa sọ pé bí amójútu dé ṣé mo sọ pé mo lóò ti fẹ́ fi rà fámi ni àbí kí ni gbogbo bó ṣe tí ì gan-an bọ́lá náà ṣe máa ń dé fami kúrò lórí kìíní ẹ̀wò táìmù ń sìn yìí táìmù ti ń lọ. kí ló dé ìwọ ń pariwo 1000 òun ń pariwo 1000 wá o bó bá ṣe wí nìkan ní ó ṣe nǹkan lẹ́yìn kẹsẹ̀ sùúrù o lẹ́yìn kẹsẹ̀ sùúrù o. ọ̀rẹ́ ni mo ti lé ti iṣẹ́ afro ó lè fi wà ní iṣẹ́ láàárọ̀ ìgbà yìí mo ti lé tọ̀rẹ́ ó fún adé ìbàdàn fún àgbà wa kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀ ló dé kí ló ṣẹlẹ̀. ọkọ sí mi lè mọ mi sí mi 1000 ọdún lè kí ló ṣẹlẹ̀ kí ni. ẹbẹ ti yọjú kànga ó ti gbé o ó ti gbé o sí kí ni mo ṣe bàbá yìí gan-an ṣé àní pọnmi mọ́ ni nígbà tí gbogbo ilé tó bá sọ pé kó ní kankan kan yìí náà lálá sí ń pọnmi tẹ́tù wọn gbẹdọ̀ rẹ̀ ńlẹ̀ ẹ̀ sì ní já lọ́dọ̀ọ̀rọ̀ mi bàbá lọ́ọ̀dù olúwa là ń bẹ̀ lọ́ọ̀dù ẹ bọ́ ta o kí ló dé gan-an. ṣe rí ike mi tí mo yín fọ́nú lé ìkọ̀ọ̀kan lára ke fún mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rẹ́ kan mi ló lé torí kò sẹ́ni tó gbìmọ̀ràn pé kí fámìlì òun kwádùn lé báyìí kó sì bá lé báyìí jẹ́ ẹ wá lẹ fẹ́ pọn mi ẹ̀ ń ṣàpérò àbí ẹ̀ ń ṣàpérò fẹ́ pọn mi. bàbá lóòótọ́ mo tèmi ni mo fọkàn yín ó dẹ̀ tí wàá bá yín lórí ilé one on one sígbà tíjọ́ sọ mo ti ní màá rà mí fún yín. sọ ti wá ràkẹ́ fún mi. bàbá mo dà màá rà. ó lóun ó ra ke fún yín ẹ dákun kí lẹ tún fẹ́ gbà ayé yín ò wù mí o ìgbésí ayé yín ò wù yan ẹ dákun séèyàn lè mọ hùwà báyìí kó sì ní jọ̀bọ̀ lọ́hùn kí n tún di yín gan ẹ ní kókó ẹ lẹ́sọ́dù genesis yín sọnù revolution ti ó ti bàjẹ́ mọ́ yín lára tán kí ló dé èmi ò fẹ́ rẹ́ ayé yín tọrọ o bàbá ẹ yẹ ká lọ wá bí kú sí ni kí ló dé gan-an ẹ mọ̀ níwá lára kẹ́ bàbá láńlọ́ọ̀dù ẹnìkà o ẹnìkan fọ ike kan wá ní ẹnì kọ̀ọ̀kan ike kọ̀ọ̀kan ni kó rà ẹ wo mọ̀mọ́ yìí njó ti dénú ìjọra kí lọ́run yín rí ike rẹ̀ rè tèmi ni eléyìí ni tiẹ̀ eléyìí gan bó ṣe tó kéré tó ẹ wá ní ike kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan ẹ gbà ó. aláàjàgàjọ kí ló ṣe é gan kí ló kọ́ sẹ́nìkan kọ́ ni. abalẹ̀ ẹnìkan lẹ́yìn wá ń kà sí gan ẹ wo ṣé ẹni tí bá ṣe tó pẹ̀lú ẹ̀rí bàbá yìí ẹ bá gbé fàmì jọ. ẹ ṣe ọmọ gidi ẹ̀yin ọmọ tẹ́ bá ti yọ àmì kò ní ọmọ ẹ bọ̀ kó ní ó mú lẹ́yìn wọ̀nyí ẹ ṣe ọmọ ẹ̀yin àfi ọwọ́ wá mi ọmọ yìí ẹgbẹ́ mi nìkan bá lọ ọ̀tajà tí mo wọnú ọjà lọ bọ́ọ̀lù sọjà làbí sí ọjà sunday mọ́mọ́ yẹn tí mo mọ̀ pa mọ́mọ́ kówó wálé bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ni ẹ wá lọ yà ń ṣe rádaràda yà ń ṣe balabala bíbí ní sunday inú àwẹ̀. ẹ ti wá máa wọ ọgá ẹsẹ bíi mi o. dákun ẹbí ká ní. ẹsẹ àdúrà yìí wà. ṣé báwọn àgbàdo sọ wípé kí tèmi lè sọ kí ṣùkọ́ mọ̀ bá kó di aládìí. òun ló wẹ̀ dò odò burúkú tó wẹ̀ lára odò ìjà dà lórí kiri. méjèèjì ṣe wọ̀dọ̀ mi sọ fún pé má gbàdọ̀ má sí odò wẹ̀ má sí odò wẹ̀ odò rẹ̀ tó wẹ̀ lóko. kọ́mẹ́lá kọ́ ni bàbá. ọ̀gá kẹsẹ̀ pé ó lè máa fi mí gbà
ọ̀gá kábẹ̀ kan tú o ká tú àjọwọ́ ẹ̀ lóní tẹ̀sẹ̀ yàrá nínú ọmọ ọmọ wọlé. má sàdé má pẹ́ kúrọ́ má pẹ́. ẹgbẹ́ sẹ́nu bíi ìdí adìẹ ó ní làákàyè ni wájú yín mọ̀ sọ fún bẹ́ẹ̀ sẹ́tọ̀ ẹ̀ sọ pé ẹ wẹ̀dò odò ní ọ̀padà gbé yín lọ sẹ́yìn bá ní làákàyè ni sẹ́yìn náà bá fẹ́ kiri èyàn máa wẹ odò lọ bí ẹ bá tiẹ̀ ń pọ́n tí ń sàpọ́nlé rẹ̀ tó gbogbo ẹ̀rí bíi kólówó ẹ̀kọ́ sẹ́yìn bá fẹ́ káyọ̀ ọ̀rà mẹ́yìn ẹ múlẹ̀ lọ ra fáírọ́ọ̀sì ìgbìmọ̀ máa yíra dàgbò. ẹ máa pọn náà àmọ́ sẹ́jú sí yàn. ẹ sọ pé bóyá jẹ ìṣẹ́jú onínú tá a lọ àdótọ́ lọ wẹ̀dò ládó ọlọ́dún ìjà mọ́ dòndò odò náà bá gbé ọlọ́dún odò náà tẹ́jà wèrè ọmọ àwọn òǹdó wọ́n kà tán ní gbé ọ̀tọ̀ra rẹ jẹ ẹgbẹ́ ọmọ tẹ̀sẹ̀ èmi ti bá tẹ̀mí débi kan o ẹ̀yin ló kù mẹ́. ṣùgbọ́n ọ̀gá kẹsẹ̀ pé sẹ́wọ̀n pé lẹ́lẹ̀ ni ò jẹ́ kí èmi àti yín súnmọ́ lábẹ́ fún ni mo fi ta kété sí yín èmi ń dà ní wárú ṣùgbọ́n ayé ló bá wọn mẹ́rin mo pẹ̀lú ọ̀sìn onímọ̀ Radarada kí bá ní lágbà àgbà àti kékeré. àtúntì david ṣe wa àdìgbò yìí ìtú bá bẹ́ẹ̀ ní ìjà mọ́ yá sótó ti wà nílẹ̀. kò dẹ̀ wá tí ìsìṣẹ́ ń lẹ̀ ògì ò tí ì tán. tí o bá ṣe wàá sógi ilẹ̀ tó ṣe kàn lẹ́ ẹ̀ ṣe bí kí bí o mọ̀ wà lẹ̀ tábà àbí kò tábà ẹ̀ là. ẹ̀yin náà mọ̀ pé tó bá jẹ́ pé iṣẹ́ wà ni màá ti ránṣẹ́ pé ẹ dákun bíi omi pípọn. àní ò sí kankan ilẹ̀ ẹ̀yin náà lẹ kúkú ń bá mi ṣe. bó bá ṣe jẹ́ bí kábà ń wólù bọ̀ kò sí ìta lè ṣe. ó yẹ kó ti yé yín tó bá jẹ́ pé iṣẹ́ wà nílẹ̀ ẹ má ti pè yín. wákìlì àti fọ́ọ̀mù ńlá. ọ̀dà ìjọ ọba yọ èbí dé. ọ̀rọ̀ dọ̀rọ̀ sùúrù. wákìlì. jẹ́wà ẹ ti rí. tó ṣẹlẹ̀ ni pé mi mọ bí iṣẹ́ náà lágbára díẹ̀ mi mọ bí mo ṣe lè sọ fún un. ṣé bí yá yọwọ́ ọyọ ìjà sí. owó tó gọbọ igi ni. kí là ń dúró ṣe. ṣé ẹ lè gbẹ́bọ̀. ṣé eégún àdìgbò sábà fáwọn àjò. ẹ sábà ń gbẹ́bọ̀ kí nǹkan ó lè dáa náà èyí tẹ́ bá tí láti lè gbé ìyókù ẹ̀ fi ìyókù lẹ̀ fún mi. ọ̀sán láàgì àbúrò. ọ̀sán ni. ṣé yóò sì yọ wọn. owó gidi ni mo sọ lẹ́ẹ̀kan owó gidi ni. yóò yọ ohun kó ṣe wù. wákìlì owó yẹn á ju tẹ́ẹ̀rí tẹ́lẹ̀ lọ. wákìlì sí agbẹ́bọ. tí ó yọ owó. gbà tí ìsìnkú àrùn lórí. ìyá olùdíje. ṣiṣẹ́ níbi tán ti ń kan kó sí kó ṣàṣeyọrí. Radarada kì í bá ní kàgbà àti kékeré ló ti bá ní lọ. Radarada kì í bá ní lágbà àti kékeré ló ti bá ní lọ. Wákìlì. kí ló máa ń wáyé ẹ̀rọ náà yẹ pàṣírà ewu làwọn ẹbí ní Ọ̀yọ́ nígbà yẹn bí kìtì lórí sọ́dún sódò lè lọ òjò ń parí àǹkẹ́ ọ̀bẹ̀rẹ̀ ìfẹsẹ̀ àmì ibi tí ń bọ̀ yìí tí èdè rẹ̀ kọ́ wa káwọn sílẹ̀ òní pàṣírà lálẹ́ lálẹ́ kí ni wọ́n wá sílẹ̀ ọ̀ka gbogbo ibi tí báyìí kú sí ìwọ́n tó fẹ́ báyìí kú sí ọ̀ka gbogbo kàdó lẹ́nu ẹ̀ káwọn sọ̀rọ̀ lẹ́nu ọ̀nà pàṣírà. Wákìlì Kamaru ẹ lọ wá ṣẹ́kọ̀. If you become bad example, it doesn't mean you are useless. If you no become good example, you will be the bad. sọ wí pé ìkànnì ó ti jábọ. ká má wulẹ̀ lọ sàlẹ̀ lọ́ọ́ máa rí. ó ti jìn ebi ká ti gbẹ́ borí ìta wọ́n àwẹ̀ yìí ẹ̀wẹ̀ wá jẹ́ sọ ní sọ nǹkan kan sí mi. ọ̀dà náà ọ̀dà já sí báyìí orúkọ Jésù. àmì Jésù Olúwa gbàdúrà wa àmì Jésù àmì nàtẹ́nà káríkà ọ̀sára erinwo ẹ̀yìn ìyá ẹ̀bọ wájú rèé o. tiwájú nù. ẹ̀bù ẹ̀yìn rèé o ẹ̀bù àárín rèé o àwọn àgbẹ̀bọ̀ ìrìnlẹ̀ àwọn ìgbé lọ́ọ̀lẹ̀ báyìí. kódà àwọn ìlú ọba yìí abọ́ òrí bẹ́ẹ̀ kó ṣe mọ̀ tó ti bàtà pé ó jẹ́ káàlù fàgbà mọ́nà kiri sórí oògùn yẹn lẹ́pọ̀ sí pò tó bẹ́ẹ̀ ni kò sí pọ̀. àwọn ọmọlẹ́ a máa gbádùn. kí ni orí bí ẹ ṣe nílò
bẹ́ẹ̀ sì wà yìí. Ayé má jẹun bí ẹ bá jẹ iye oṣù ike tí o ti gbé wọ bàálù. Sórí bó sì wà yìí wọ́n ti fi ìyẹn mẹ́ta sí sórí ìyẹn lẹ́kọ̀ọ́ ogun ní ọ̀rẹ́ tó ń lò ṣùgbọ́n bá sì wà yìí o àwa ti ṣe ti afọ́lọ́hùn. Wákìlì nǹkan mọ́ ìkan ògbé kan bí òun jàǹgó òjíṣẹ́ kíṣẹ́ bí asálà ìlú. Ibi wọ́n ti ń jí òkú. Ayọ̀lá ta ń nà ẹ̀yin náà pọ̀ ni bẹ́bí bẹ́ẹ̀ rán a ni. Ẹ̀wẹ̀ kẹ́ mi ẹ̀kẹ́ ló yọgun bí igun awùsá ẹ̀kẹ́ ló dá pàdé. Ìyá ìyá tẹ́ ẹ bá sọ fún akógun alágbèékọ́ ọ́fíìsì àlógun yín ta ní ọ̀bà yín tẹ́lẹ̀ sí àmẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bẹ̀rù ọlẹ́ ìsàbí amọ̀ rẹ o ìrìn olórí ńlá. Gbọdọ̀gbọdẹ ká. Ìyá jẹ mí. Ọlọ́run òkùnkùn ní ipe tí yín jà. Ó pé o. Èmi náà bí ọmọ ni mí gbọ́dọ̀ ròyìn. Ẹ bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí ọba ṣàkàn bí ẹja ní kọ́rí. Ìyá ìkànnì yẹn mọ̀ pàtó àlẹ́ pé ìyá nínú ìyá ìbàjẹ́ yín ọgán lẹ́ẹ̀pà fúrọ̀dé ìyá abú ìjẹ wa ẹ wò wá ti ẹ̀bínú àbẹ́sàbà wa mówó wa. Ìyá sẹ́tù wá fọ lẹ́ẹ̀kẹ́ ni ẹ mọ̀ dájú. Ẹ̀kẹ́ táwọn rẹ̀ ò ṣe é chẹ́ǹjì bíi kéèsì fóònù. Bínú ìyá. Ẹ tún fi ìyá mi ìjẹ mi mọ̀ mọ̀ dáa. Èmi ọ̀bálélówó wà sísẹ́ máa kọ́ lówó lápò mọ̀ ń bá sísẹ́ mọ̀ mọ̀ ẹ̀sìn ẹ̀sìn wọlé tẹ́ bá wọlé tẹ́ ìbà lọ jáde mọ̀ ń kọ́ mọ̀ mọ̀ dáa. Ọlọ́gbọ́n wá yá. Ìyá kọ́ lówó lápò. Ìyá ìníkà o. Wákìlì sọ́run rí ọ wákì. Wákìlì kàmá Wákìlì. Ibi kan bá lè tán fún bá lè san. Tí n bá jẹ nǹkan mi ìmọ̀ ìyá yìí. Aláìtàláyì. Kódà ilé gbàgbé ìyá mọ̀ jẹ́ mi. Tiwọ́ tún dá ọ̀ wojú mi ọ̀ráyé ojú mi ṣe bàjẹ́ ni. Ayé ẹ̀kẹ́ni burúkú wọn lè dá wọ́n dájú gan wọ́n nà mí bí ẹ̀ẹ́dúnà ìyà tí Jésù gan jẹ gan kó tó sọ̀rẹ́ńdà rẹ̀ gan kò tó báyìí. Káwá pé bí ẹ ṣe lọ Jésù ń gba Jésù kò lè jíǹdelógún ọdún Jésù ò ní jíǹde ní ọba náà kò lè dé àwọn tí wọ́n dájọ́ ọdún fún gan lọ́sùn gan wọ́n lè jáde ilé pọ̀. Àṣà ti lówó ní ayé ìwò dẹrùn. Pàápàá. Kò sí wàhálà àjọ lówó iná ni. Tèmi wá wò ní pé owó tá a gbà lọ́dọ̀ yìí bí ó yá wà nǹkan gidi kan tá a fi ṣe o. Ó tọ́ ní kí láwà fi ṣe báyìí. Tá a ṣe. Wá nǹkan ṣe o. Ẹ wá nǹkan ṣe. Àní kò gba gidi Ọlọ́run ló pín ẹ mọ̀ o wàláì kò gba gidi Ọlọ́run ló pín ẹ mọ̀ o tẹ́ bá wà lágbára bí Ọlọ́run mi ẹ lọ bá o tẹ́ bá lágbára bí Ọlọ́run mi ẹ lọ bá o tó bá dẹ̀ lọ bá ẹgbà fọ́lọ́run ó ti mọ̀ o tó bá lọ bá kò gbà fọ́lọ́run ó ti mọ̀ o. Tó bá fẹ́ bú mi rèéwẹ̀ kò mọ́ o. Tó bá fẹ́ bú mi rèéwẹ̀ kò mọ́ o. Kàn tó ṣàgàrà bí èjìká etí aṣọ. Tó bá fẹ́ bú mi rèéwẹ̀ kò mọ́ o. Sọ́ọ́rí jẹ́ sọ nǹkan fún ọ ó lè má yí ọ o ní tí a bá fi jọ ọmọ lọ́yìn sí kékeré o nínú ilé lónìí nínú ọgbà ọba mi nínú ọgbà ẹni
èyí tẹ́mi ń jẹ èyí tí ń jẹ ló ń lọ jẹ ṣé tí n bá rí ọ lóru àná ọ̀rọ̀ ká Bàsírá mọ́lé ẹ̀ ń lé ọmọ gan ni. Bàsírá wo gan ló ń sọ náà. Bàsírá tèmi. ṣé Bàsírá tèmi tí ń la tí ń fọ́ ni mo ń sọ. bóyá Bàsírá jẹ́ sùtì tó ń la. ọwọ́ kéré wàlẹ́ ọ̀ kéré sí i àwọn tí n bá dì ní sùkúl ní campus wọ́n ju ẹ lọ ìwọ yìí tírètì kọ̀ọ̀kan tó fi ju ẹ lọ máa fi yẹn wọ yìí tírètì rádaràdà yìí. ó ní bẹ́ẹ̀ ni òye lọ pé òjèlè fún mi pé àkàtà ní torí nù ọ̀lọ́kọ́ lè tiẹ̀. Bàbá Fọlọ́ ọ̀gá wa mọ̀ sí ní ìsìn. Kódà bẹ́ẹ̀ ṣé wọ ìlú òsì kò tó táwọn èsì tó ń ti à. Ẹni bí bá ṣe kún mọ́lẹ̀ sórí ilé ló dàbí àkóso yìí aṣọ àga. Àbí ìgbà tí náà ń bẹ lára. Èyí ò gbọdọ̀ wú. Àsóògbé wù. Nígbà tí pé ọmọkùnrin máa pa ẹni kò sí. Ẹ rọra ọ̀gá rẹ̀. Ìdí a ṣá iṣẹ́ ìgbé wọn tọ́lọ̀ wọn gbà lọ́wọ́ wọn. Àbí ó àmúdọ̀rọ̀ wá jẹun. Ẹ rọra ọ̀gá. ọ̀nà tí ẹ pẹ̀ fún ẹ bá jẹ ẹ jókòó. Èmi ẹ̀ máa mọ́lé ayé mọ́lé ayé sí kù gan-an mọ́lé ayé sí òsì. Ẹ̀kọ́ mọ̀ bàtí tí ẹ rí sẹ́yìn ọmọ òwú wọ́n sọ fún àyè wọ́n ní ká bá ti ń tàn kó sí báyìí. Ẹ wọ Ọlọ́run bá ń gbọ́ bá ṣe bilẹ̀ báyìí bá ṣe pífá léèrè báyìí tá gbé fàjọlẹ̀ báyìí wọ́n ní fóṣì òun lọ náà méjì. Ẹ má dàbò torí Ọlọ́run ìyá sí ìyàgbà bí mo ṣe ń wojú yìí ìgbòròró ni yín ni àbí Fúlàní àbí Boko Haram lálátẹ̀ ẹ̀fà yìí lágbára gan. Ṣé ọ̀gá yóò bá ní òjò tọrọ oúnjẹ ta ẹ̀ ó ṣe yọ̀ ọ́ báyìí. Àbí gẹ́rẹ̀. Kódà ó ṣe ń ṣe ni ọ̀fà mi so pọ̀. Ọ̀rẹ́ mi kan náà lọ tọ̀ mi ọ̀bá má pé kó tó mẹ́wọ́n jù Ọlọ́run lọ́mọ yọ ọkọ lọ́rùn ẹsẹ̀. Ìrọ̀lẹ́ sí kò fẹ́ lóko sí àbíkọ́. Ọlọ́run yóò máa sọ ọ́ Ọlọ́run ojú òdì ìdí ayọ̀. Ìwà ìgbà wa ṣubú gan o. Ọfẹ́ ló lọlẹ̀ ní wáyọ̀ ọ̀sẹ̀ lọ. Ẹ bá ṣẹlẹ̀ yóò fẹ́ lọ lọlẹ̀ ní. Ẹ bá fẹ́ kọ́sẹ́ yìí. Torí nílẹ̀ yìí ọ̀sẹ̀ tó pé ìnú àtòrí ibi kẹ́ ẹgbẹ́ kó sí kó dúró de rere. Kódà ẹ tí ì mọ gbà wọn ẹ̀ sì fẹ̀ mọ́ o. Ẹ bẹ́ẹ̀ ní tọ́ lánàá. Àrùn mi ràn. A kò ṣe. Inú òkú máa ń dùn ní ti bá gbẹ kó sí. Ṣé máa kọ́ lẹ́tà sí látọ̀run? Ẹ fi sọ lórí máa tún sọ fún ọ òkú ká máa kọ́ ọ́ lẹ̀. Àní tí n bá ti ṣe kẹ́sẹ́ tó n bá ṣe kẹ́sẹ́ àtòrí ni kọ́ gbẹ kó sí o. Wọ́n sì wọ́n máa. Kódà wọ́n tún máa fáyìn láìdí káàdì yín lọ́rùn pé tọ̀ ID káàdì. Wọ́n á máa fẹ́ yín nu pósí gan. Ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Torí mi ò mú ilé ayé ní ìyàgbá. Kò sí tá a mú wáyé, kò sí tá a mú rọrùn. Tó ti yé yín, ṣùgbọ́n ọ̀gá ẹ̀ tó kọ́sẹ́, ẹ gbà fọ́ọ̀mù àgbà ibi kan. Àwa náà múra lẹ̀ òkú àti èdè òkú àti àsìkò èdè òru. Ẹ méjèèjì 10,000 lówó. ID káàdì ṣé tá a bá ti lè àdìgbọ́ létí. Kí ẹ sọ fún ọ, kò síbi tẹ́ ẹ ti lè rìn. Gírẹ́kàdì náà. Tó ti yé yín, yóò fi rí yín. Kí ló dùn ọmọ kóyàn? Tẹ́ bá ti ná ID káàdì olówó kó ti tiyan. Free and go ni yín. Ọba bá wá ń ṣèwà tá a bá gbọ́ balẹ̀ sí kọ́ fáìlì káàdì wọn bá. Ọba ìlú ewu. Olójú ọba tẹ́ ẹ gbá létí o. Béèyàn bá gbọ́ ọmọ Ọ̀yọ́ létí, yóò sì gbà kú. Kò sí ẹgbọ́dọ̀ dé wù. Àgàgà kan wá lọ́nà ọmọ ní ọ̀bí Ifẹ̀. Yóò sì gbọ́dọ̀ dẹ́hùn fáwọn. Yẹ bọ̀ owó rọwọ́ nù. Ẹ má nà ọba o. Yóò sì ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni olúwo ọ̀daràn nù. Ó ti yé yín. Ẹ bá na kẹrun tójú èèyàn rí. Àkìrún náà ẹ má nà kìrún. Àwọn òye ò tó tẹ̀ gbọ́. Ẹsẹ̀ láwọn ọba tó bá dá ìbò ṣùgbọ́n kèsè bí olúwo ọmọ. Àwọn ọba yóò ní ọkà wíwọ́n ti sìn. Nọ́lẹ́jì ìbàjẹ́. Èèbó Tí ẹ lọ́lẹ́jì. lẹ́nu ọ̀gá. Ṣé ẹ lágbára àti ṣiṣẹ́ wa? Mùsùlùmí lẹ̀ ń wò. Orí tẹ bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣe é gbá palansọ́. Tó ti yé yín, tẹ́ ń fa òkè, tẹ́ ń fa alẹ̀, tẹ́ ń fa òkè, tẹ́ ń fa alẹ̀, tó ti yé yín, palansọ́ nù. Palansọ́ kí ni palansọ́? Ìgégi tí a fi rẹ́gi. Sọ̀nù. Báwa ṣe pọ̀ palansọ́. Ọlọ́jọ́ ọmọ ẹ̀ la, ẹnu sì ni láàrin. Ẹ̀ka kó sí tí ìyá ọmọ Ọ̀yọ́ bá kú.
ẹ̀yin lẹ́ẹ̀kan kó tiẹ̀ tó ti yé yìí Olúbàdàn Ìbàdàn tíyà rẹ̀ bá kú ẹ̀yin lẹ́ẹ̀kan kó tiẹ̀ ẹ fẹ́ gbàyọ ọba ẹ lọ rún ọmọ nù lé ẹ kówó jáde káwọn tẹ́ ẹ wọ̀n. owó lò mọ ọjà mo tún mo dé bí ìṣe mi mo tún gbé dé mo wá mú ní bí ìṣe bẹ́ẹ̀ ni mo ní wá. nǹkan kì í bẹ̀ kẹsẹ̀ rà bọ̀. ẹsẹ̀ ẹ pẹ́ fún wa ẹ pẹ́ fún wa ẹsẹ̀ ẹ pẹ́ fún wa. Àjàní ọmọ àmọ́ sí. ẹni ọba fẹ́ di ọlọ́wọ́ tó ní ọmọ ṣe tiẹ̀ ìṣeré ò ní ṣojú ẹ̀ bí ẹkún ní í ṣe gbére bí ọ̀fọ̀ ní í ṣàparò yóò máa ṣe wọn bí ọ̀fọ̀ aṣọ wọn ó sì máa pa. ṣé wàá lè yí kékeré ni ètí bá tó padà ń gbé bọ̀ yóò tún gbélé lọ ẹsẹ̀ pọ̀. wo igi ẹ̀bọ ojú ọ̀nà nígbà kú yeye kù olúgbó nígbà kú alákẹ́dùn yóò ti rí nù ọmọ àmọ́ ṣe ọmọ àmọ́ ṣe wọ́n ti mọ wọ́wẹ́ ngbọ́ sì ti mọ wọ́wẹ́ o ti di dandan kọ bá gbàjẹ́ wù àjàníjà gbogbo lẹ́mí. ẹ tún lọ torí kì mí ẹ tún kì mí lórí kéwù ẹ ṣe. ó sáyé tẹ́nàtì ìyàwó ẹ lọ fẹ́ gbalé. lọ́dà fún yín. ṣe rí ilé mi lọ́dọ̀ gbà yìí èyí jẹ mí lówó o èyí jẹ mí lówó lé o. àwa náà èso lò sí yẹn. látàkàkà ìjọ ọ̀fẹ́ àmọ̀páàsì. aláàkọ́ nù ẹlẹ́ẹ̀kejì wáyé ó ní wẹ̀tẹ́ tọwọ́ bọ̀ tẹ bá fún wọlé. ṣé ẹ mọ̀ orí ká ó ti tán tẹ́ẹ̀ bá ti mọ̀ ká ìgbà kọ̀wé mi kọ́kà sí létí. sófin yìí ṣe bóun lálùtà ìjẹ̀dẹ̀ àbẹ́tù sí mi. irọ́ o òfin lè mi oṣù mẹ́ta ni o. bàbá òfin nàìjíríà gẹ́ wọ́n ti bọ̀ nù. àbí. yóò wá lófin oṣù mẹ́ta. ilé ọtí nàìjíríà ìmọ̀kọ́lé lè fúnra mi oṣù mẹ́ta ni mo sófin lè oṣù jẹ́nu. alágbèéká ibi ogun ni ológun ẹ bá ti wá ṣe tán ẹ lè mọ̀. a ṣe tán. ẹ ṣe tán. owó ti wà. ẹ ti sá. láti pa àdìsẹ́. ilé wo lò lánàá pariwo. báyìí ò lè pariwo bẹ́ẹ̀. ó kọ́ wà ní. bẹ́ẹ̀ báyìí ò lè pariwo bẹ́ẹ̀ látà ọ̀sẹ̀ ìjọba lọ́kọ̀ ṣé àmì ká fẹ́ lọ ni ẹ jọ gbé ẹ̀rọ ọkọ̀ káfíńtà rẹ. inú ilé mi náà. inú ilé yìí ni kí ni èwo ra kàtí àgbọn bí ẹ dáadáa bẹ́ẹ̀ ṣe ra wà náà bẹ́ẹ̀ ṣe ra tù tẹ̀wọ́n mo lo ìjókòó kalẹ̀ sókè ẹ wà níbi èrè mi o. ó yẹ kí kò fọ́ọ̀nù yẹn mọ́ bọ́n tọ́lẹ̀ tọ́lẹ̀. ó ti bá làbà lóòsì. wọ́n wòròwòrò ti ata gbùgbù. lọ́wọ́ gbà lóde mi. káàbà owó rẹ̀ ti bọ́lẹ̀. tẹ́tẹ́ dáwà jókòó látàárọ̀ jókòó sẹ́ńtì kó hàn níbi tá a fẹ́ lọ ni. put us in. yes. yes. ìwọ àti ìwọ ẹ bọ́ sọ wẹ́yìn. ẹ wá gbà wá orí kí ni. wọ́n ti dẹ̀ jẹ́ wọ́n sọ pé wọ́n padà jára ẹ lè pẹ̀lẹ́ o. ìjẹ́ ìjókòó wájú o. ẹ pẹ̀lẹ́ o. lọ́la wọn bá bá mi gbọ́n. tó kí bàbá rẹ̀ ni pé àwọn méjèèjì tí a jókòó yìí mo fẹ́ fi wọ́n hàn yín ni wọ́n sẹ̀ kó wọlé mi
gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà gba fọ́ọ̀mù kẹ́ tó wọlé àwọn náà gba fọ́ọ̀mù kẹ́ tó wọlé kódà tún sanwó wọ́n tún sanwó so ìwọ̀n anífẹ́ tó jẹ́ pé nígbà tí ẹ bá jíra ọjọ́ kejì ẹ mọ̀ faragbára yín láyà ẹ mọ̀ lẹ́ẹ̀mọ̀ wọ́n rí ìfẹ́ gbọ́ o tó díje lé gbogbo òfin tó wà nù lé náà máa pamọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn pamọ́. ìlérí olúwa làwọn tẹ̀ ń wò yìí bàbá ẹ fọkàn yín balẹ̀ bí wọ́n lórí àwọn dàrú àwọn gan kó wèrè mọ́ àkóónú àpẹẹrù la fi sí. ìrẹsẹ̀ ń gbénú ẹ̀jẹ̀ wa. kẹ́ni nǹkan náà ṣé eré mi tẹ̀ ń wò yìí kí ló kọ̀ mí. Kamarudin kí ló kọ̀ ọ́ lọ́rẹ́ mi. wákìlì ni èmi ní kí wọ́rọ́kọ́ tẹ́ ń dáná rú àròkárò tẹ́ ń dọ́bẹ̀ nù. ọfẹ sọ̀rọ̀ ìgbà mi wà tó bọ́ wọn yàrá sí i nígbà náà yàgbọ́n tó fẹ́ sọ. ẹ kú pàdé gbogbo ilé báyìí sìn bàbá landlord ẹ wá kó àwọn kan jọ ìwà ń sìn ẹ dẹ̀ kọ́lé tó pọ̀ bẹ́lẹ̀ yàrá gbogbo ilé táwa máa ń rí tó máa kọ́ bẹ́lẹ̀ yàrá kan tọ́lẹ̀tì kan ni ẹ̀yin sí ẹ kọ́lé tó pọ̀ bẹ́lẹ̀ kànga kan la ní bedroom méjì la ní bedroom tó wà ń bí wátà wà ń nulẹ̀ gan kò tí tó wà ń lò ẹ̀yẹ̀ tó wà lọ kó àwọn kan wá láti ibì kan. lẹ́nu ẹ lọ́gbọ́ gbọ́dọ̀ àní ojú ọkọ̀ sọ̀rọ̀ sọ́dọ̀ làwọn ẹ̀ dúró náà. bọ́ sọ̀rọ̀ sí wọ́n ti bí ọ ẹ̀yà lóye lẹ́nu ọmọ tí mo ti kọ́lé mi kí ló ti yọ kọ́ sórí rẹ sọ̀rọ̀ ẹ̀. ṣé gbogbo tẹ́ fẹ́ sọ sọ́tì tán. mo sọ sẹ́kù nìyẹn sọ́tọ̀. torí ńgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni àwọn kan o ká àwọn èèyàn pàtàkì ni wọn o èmi tí ẹ fẹ́ rò pé bóyá àwọn mọ̀lẹ́bí yín kan bóyá wọ́n látàbúlé ní mẹ́mọ́ partner tenants ni wọ́n. ṣé pé wọn ò jù báyìí lọ àwọn tẹ́nàtì lẹ́ ń sọ wípé àwọn kan oríjorí lọ àwọn kan kékeré kan ṣe rí ẹgbẹ̀rún márùn-ún owó ni 500 naira àwọn ọmọdé olówó lójú ń gbà mí láti mọ̀ pé pọ̀sẹ̀ wà yìí ó lè jẹ́ 500 naira náà fi tàn yín bá ṣe fẹ́ gbọ́ anífírè ìyá. Wákìlì Kàmọ́rù ẹ̀lọ́ àṣẹkọ̀ ẹni tó lóyún tí kò lọ́kọ ẹ̀yìn lẹ́rìí wọn ẹni tó kọ́lé tí kò parí ẹ̀yìn lẹ́rìí wọn wọn ò níṣẹ́. kò sẹ́ tó lè bú wọn bú mi ní ìjọba tó mo fẹ́ wẹ̀. ọ̀tàná kí ná bí àbúrò. òótọ́ ni o. kí ló dé àkójọpọ̀ opó sáàsù ara àbá àtọ̀ ara tẹ́ ẹ fi rí àtẹ́ ẹ bú ẹkún gan ọmọ òkú mọ́ yín lọ. ọmọ kárí láì ẹlẹ́nu gbọ́dọ̀ sáré sùn fẹ́ kọ́ ọmọ kí nìkan dájú wípé ọgbà opómọ̀dà bí ọgbà wèrè kẹ́ẹ̀rì rán gbàgbó yín ọjọ́ ránṣẹ́ kọ́bọ̀ gbàgbó rẹ ránṣẹ́ láti ilé pé n tó lò tẹ́lẹ̀ kó ti sá ìwọ ọmọ lásán èkejì ajá olú èmi lọ́mọ ọbú. ẹ dákun bí ẹ bá tiẹ̀ rí ìyá bẹ̀ tẹ́ẹ̀sì ní kàró tẹ́ẹ̀sì lẹ́lẹ́gbẹ̀ẹ́ ṣe é sọ pé ẹ rí mi kẹ́nià kú ìjókòó bẹ́ẹ̀ wà mí ẹ kú ìjókòó tẹ wá kẹsẹ̀lẹsẹ̀ tẹ̀ wọ́n sẹ̀ wéré kí sókù àbótítọ́ wọ́n fún lẹ́yìn kẹsàn-án tẹ́ bá sọ̀rọ̀ sí tí màá fún ilé ìsìnkú lọ. ǹlẹ́ orí rẹ ní ti bẹ̀rẹ̀ yáàdì kí ló dé táǹkó bọ̀ tó wá gbé sọ́sọ́lá bí arúgbó ehoro níjọ́ tó ti wà láàrin rẹ̀ tí ó gbò ó lò sí àwọn ìròyìn bí àwọn ọ̀lù yìí o kò ṣeé ká kò ṣeé gbámú ọwọ́ àlọ́ gbèrú wèrè sórí bí morí kiri kan lára rẹ̀ àbí èsè bẹ́ẹ̀ ǹlẹ́ o olórí gbogbo karó owó òhò yóò làsọdé tán ni ó lò sí wọ́n kí ní ibi ẹgúrù lọ́ọ̀kì ibo wọn fi dégùn lọ kúrò lórí ibo wọlé sunkúndé òtún èké nígbà tí ọ̀wọ́lé mú bàṣírí onírun kọ́lọ́kọ̀lù alájà kọ́lọ́kọ̀lù ẹ̀bẹ̀jà fún làárín ọwọ́ agéjìrín oge búdù òbí ṣe ń wò ojú rẹ̀ wá jìnnà lóbi nìkan gan olómi ìmọ̀ ẹ̀rọ ìbá mi ẹ̀kú ilé elétí pẹlẹbẹ ẹ̀rọ ìrànṣẹ́ ọlọ́run wà kíbi jọ̀wọ́ jọmú lára ẹlẹ́nu kò kíbi nǹkan yọlá bí obìnrin ó lò sí pẹ́tẹ́pẹ́ tí ó ń pátá lásán lọ́wọ́ ó ti kúrú bíbí. olórí ibò.
Àjàní ẹ̀mélòó mo pè ọ́ ìwúra báyìí lóògùn àgbà o torí pé pánsá òwúra pánsá jalu náà o àjọ òwúra àjájì ó létí òwúra ò lè kó o mo fẹ́ kó òwúra o pàápàá lásìkò tó wà yìí gbọ́rọ̀ ó sọ ìjọba orí musa bọ́ olóògùn ṣe pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ Àjàní onílé lábọ̀dún tó ń láṣìkìtà rẹ̀ kílẹ̀ náà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ ilé o màmá ní tàgbé. ẹ̀kọ́ pàtàkì fákòkòdẹ ní pé kò kọ́ ìran ṣèkàṣèkà ní ìfàbọ̀ jẹ́ ewúrẹ́ bá jẹ lọ àpapọ̀ Adewale bá jẹ lọ àpapọ̀ mo jẹ́wé o ìwé ọ̀sùn ọjọ́ kan ìbò àpẹẹgbàgbé ìbò òdìgbà aláàtọ̀ òdìgbà aláàtọ̀ nítorí gbogbo èèyàn ara lè ẹ̀ lójú bẹ́ẹ̀ ni ẹ̀ ní ojú nígbà ìtàlẹ́ ní bóyá torí pé bàbá tèmi jó ń fọ́ lójú mi ò lójú ní láti gbàtẹ́ páwọn wàkílì àti kàmọ́bí náà ti délé náà ti ń jí nǹkan. Kàmọ́rù àti wàkílì náà jí mi lówó ṣẹ̀ṣẹ̀ tí mọ́mọ́ balẹ̀ ṣe ráyé tí mo wá kẹ́kọ̀ọ́ mọ́lẹ́ni sí máa ń ṣe ṣe ẹ̀ ní sọ pé mo tún dé Bàṣírà tó ṣojú ẹ̀ torí gèrèrè bíi ti alẹ́ ọ̀kan yìí tó ṣojú ẹ̀gbà tí wọ́n ń kówó. èmi ò fẹ́ràn ní mọ̀ pàrọ̀ aláwọ̀ náà jí wọn lówó. àwọn lè yẹn lójú ẹ̀yin wà bẹ́ẹ̀ ẹ bọ́ tó ń bọ́ sọ́pọ̀ wákìlì ìjàmọ́ wákìlì ìjàmọ́ ẹ̀ bọ́ tọ̀ àwọn ọmọ ilé ẹ̀fọ́ ẹ̀ bọ́ tọ̀ ẹ̀ bá tó wọ̀ mí. kí ló dé èwo ló kò fún mi pé wọ́n láti gbà mí lé. owó tanko wo yìí. ta èmi wo àsìkò àsìkò fún yín ni Kàmọ́rù orúkú ní bẹ́ẹ̀nù sàárè orúkú ní òmò tọ̀hún pa. àṣẹ o ṣe ẹ mọ̀ gbọ́ o káyọ̀ báyìí ládìí ẹ̀dùn fẹ́ni tí ó pa ẹ̀ ń parọ́ máa káyé ń tàn. tí lẹ́kọ̀ọ́ bá múná lọ bẹ́ẹ̀ òkùnkùn ayé tàn ó di òkùnkùn. ó di dandan o. ọ̀dọ̀ ta ló sọ bẹ́ẹ̀. ó yá tá ń sọ pé wọ́n kówó gangan. ẹni orí ló sọ bọ̀dé níta pa. sọ̀rọ̀ ṣé wọ́n lọ sọ bẹ́ẹ̀ ọmọ ṣe fún ọmọdé mi àjànsoro ìwọ ọ̀rọ̀ bí máa gomagi olómi ọba lọ kó góòlù èsì àti tọrọ tí yàrá fi wọlé ọkọ kí ló dé ṣé pé wọ́n fi sìn yàrá rẹ lé ọkọ ni wọ́ọ̀rùn rẹ̀ akíndéwé orí nǹkan àbí bí àti òru. àbí rí màá jàgbé. sórí ọ̀pọ̀lọmọ mi àbí Bàṣírà tó wá akọ péré yẹjú péré ń bẹ lẹ́kìtì sórí sí bábá bàtà yìí. kéne. ó jì yóò tún fáwọn aráàlú yín jẹ. ó yẹ má bọ̀. Adewale ìtàkùnjẹ ìmọ̀ pásíwọ̀dù bàbá ọkọ yín láti wà ẹ̀yìn pásíwọ̀dù wọn. tí mo ń sọ tí ó ti ìlú àti sọ wípé pásíwọ̀dù bí ẹ̀sìn ní aṣọ ìfọ̀ rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe lè mọ́ ọkùnrin tẹ́ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ fi ti bọ̀ wọn lára tẹ́ fi rí nǹkan gbà torí sẹ́rí bí nǹkan ṣe lẹ̀ yóò padà bàjẹ́ yóò padà rújú o torí ó ti fẹ́ rújú òun ṣe ń lọ́la fún mi. èyí jẹ́ pé oúnjẹ àárọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí lọ láàárín gbogbo bẹ́ẹ̀ bá dúdú òkú dáná àwọn ẹ̀mí ìjẹun àná bẹ́ẹ̀ sílẹ̀ lè mú ọ bá dùn ọ̀lẹ́ kọ́ ọmọ lágbàdo àwọn oníyẹ̀pà kí wọ́n pe ẹ̀fì panu bẹ́ẹ̀ ṣe pọ̀ kí wọ́n á ní kíláàrí da àwọn ìjọba àpamọ́ wọn náà sàkọ̀ ògbónú lè kà ní bẹ́ẹ̀ sì rí a sì fún ọ lówó ilé ìṣèpá àjọ lọ́wọ́ kí wọ́n á ní wọ́n kówó sí kí wọ́n kówó sí ayé ló yẹ wọ́n fi ṣàǹfààní fún
bàbá gbé ní sílẹ̀ àwọn kéékèèké àṣemọ́ ọkọ̀ bí ẹ. ọmọ bàrò ojú ló jẹ́ sọ fún ilé ìfún ẹ ti gbọ́ ọlọ́run ní pa ilé pé má bàa fún wa lẹ́nà láfún káwá ṣe ilé ẹ mọ́ bínú. ọkùnrin lílẹ̀ tún sùn yìí bá jí nísìnyí yóò bẹ̀rẹ̀ jọ̀gbọ́n ní àbí kí n jí ni má jẹ́ ń jí irọ́ àfi kí n jí ọ̀rọ̀ ṣáà ń tóbi títí ká fọ̀bẹ̀gù ọlọ́run jọ fún mi sọ ọ́ má jù dàbí tàtẹ̀yìn wá o. Sọ ni mo fẹ́ sọ yìí. Gbọ́. Ọkọ mi àjà mi. Ó ní mo ṣe àjínà. Lọ́wọ́ orí mi. Ó ní mo ṣe àwọn ìgbọ̀rọ̀. Ọkùnrin náà kì í ṣe. Ẹ wò, etí mi ti kún nígboro. Àwọn èèyàn sọ̀rọ̀ wa. Ẹ̀yin náà ti bá bíbí kíyèsí. Agbọ́gbà tí ọlọ́run ò tí ì ṣe àmọ́ nísìn tọ́lọ́run ti dá yín lóhùn yín náà wọnú àgbàlá ńlá tá a wà bẹ́yìn lè kọ́ àdúró ilé a sì mọyì tẹ́nàntì tí ń bẹ́nu ilé tá à ń gbé yìí bá lè mọ̀ síbẹ̀ ibi òdó mi kò hàn lára mi pọ́kọ̀ mi lówó àgùntàn mi ò paṣọ èsì dáa. Wọ́n lè ní ṣé kò tó torí ni. Nítorí jí mi ọmọ pé ṣé owó yìí ò rọrùn kò sí easy ìwọ náà wo bí tó sùn sí bẹ́ẹ̀ni ló lé títí bí igi tí kì í ó sùn fún ọ̀la ńbẹ ọ lè máa fara ẹgbẹ́ nìkan kan mọ́ ọmọ ẹgbọ́n tẹ́ máa sọ fún wọn táwọn ọmọ ẹgbọ́n bẹ́ẹ̀ nìkan bá sọ fún wọn táwọn ọmọ ẹgbọ́n tí wọ́n àwọn ẹlẹ́gàn ni wọ́n sì gbọ́ tí wọ́n. bára tá a bá sọ mi bá ní mi ò gbọ́ tí wọ́n ṣé èyí tó ń ṣe mí fara mi ṣé mo tún mọ̀ ni tẹ́bi tí ń pa mí lójoojúmọ́ yìí nǹkan ṣé mi ò rí yìí fúnra mi ni bí ìgbàgbé ìtàn sọ. obìnrin ó ti dẹ̀ mọ́ jù ó ti bá ó ti pèmí sí ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ni ó pèmí sí lẹ́ẹ̀kejì ó ti sọ lẹ́ẹ̀kẹta èyí ló ń fẹ́lẹ́ bẹ́ẹ̀ ẹbí ẹlẹ́ẹ̀kẹrin ló máa sọ̀rọ̀ báyìí fún mi láìkẹ́ rárá ìyá ọjọ́ wọn nìkan nìkan máa sọ àsìkò tó yẹ kó máa sùn ó sùn èmi náà tó fẹ́ sùn ó sùn kí n sùn. wọ́n lè mi ebi ni ò ní jẹ́ èèyàn sùn ebi ẹ jẹ́ kéèyàn sùn. ebi ò ní yóò sùn. bẹ́ẹ̀ ló sọ fún mi jọ sí pé àwọn yàrá mo fi yàrá mọ̀ká gbé ara rẹ pé yàrá mọ̀ká wà sálẹ̀ ọ̀rọ̀ àsọ irú rẹ̀ dáhùn sí gbogbo ọba bá mi sọ̀rọ̀ ọba mi ìmọ̀ bọ́ jẹun. ní láìpẹ́ o. àwọn yàrá mo máa ṣe gbé mi ò rí nǹkan kan rà á. n ò rí nǹkan kan rà á. ṣébi tí yàrá mọ́ sùn wọ́n sùn yàrá ti fẹ́ ní sùn sọ́rọ̀ ẹ̀ kọ́ sọ́rọ̀ ẹ̀ gidi gan pé àwọn ọmọ fara ẹgbẹ́ àwọn tẹ́nàntì tó wà nílé tí wọ́n gbalẹ̀ àwọn yálégbé ọmọ fara ẹgbẹ́ wọn ojú wọn lọ́pọ̀ tó bá mọ̀. ṣé kèmí náà sórí ẹni kẹsì fún mi lóúnjẹ. tó bá ìwọ́rọ̀ ìjọba bá mi sọ kó o gbà tó bá ìwọ́rọ̀ gidi tó sọ sùn bá sọ múra èyí lọ́la olóògùn ni.
tí kí ni fi ṣe kí ni ẹ dákun tí kí ni fi ṣe kí ni ẹ̀yin náà wò mí nígbà tí mo fẹ́ wọnú ilé mo mọ iye ọkọ̀ tó bá mi kẹ́rù ẹ wá wo tí mo kú báyìí ẹ wo bí ayé mi bàjẹ́ dé ìtorí irun yín báyìí iná ló dé kí n gbẹ́rù mi pẹ̀lú ọwọ́ ní kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mejì péré mo kó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kó náà ni ọkọ̀ bíi mẹ́ta mo kẹ́rù ń gbà mo délé yìí ẹ wá o bẹ́yìn ò bá mọ̀ èmi fura o ìfurasí lóògùn àgbà tó bá ṣe pé bàbá mi gan ló ní ibi ilé tá a wọ̀ ẹ́ alùbàtà kì í dànù ẹ wo bí ayé mi dé èmi ò bá wọn wọ níkà rí láyé mi níkà wá di tó yẹ pé mo wá wọ níkà kan ṣoṣo mo wọ́n wá sí igbẹ́ ewu sẹ́wọ̀n gan sí ẹ̀ tó gbá ni màá fi lé ilẹ̀ fún yín. níbẹ̀ ni pé nígbà tẹ kó débi só lè jà yín ni àbí bẹ́ẹ̀ nìyí o. ó tó wákìlì ló kọtí ní àbí kàmọ́rù. kàmọ́rù lè wákìlì. kàmọ́rù lẹ́yìn jẹ́ àwọn wákìlì ẹ dákun gbà mo fẹ́ wọnú lé ìkọ̀wé ránṣẹ́ sí. nígbà tí mo sì fẹ́ jáde náà n ò kọrin ránṣẹ́ sẹ́nì kankan nítorí irú gbogbo yí báyìí náà ni mo ṣe kẹ́rù mi tí ì fi jẹ́ kẹ́ mọ̀ ọwọ́ kékeré tó kù yìí ni mò ń gbé lọ. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan alùbàtà kèé dárin mọ́mọ́ ni mo ṣe kẹ́rù wọnú ẹ̀ṣẹ̀ mọ́mọ́ yọ̀ kò fẹ́ sí nígbà tí a bá fẹ́ lo ìràwọ̀ yìí tán ara yóò balẹ̀ ẹni kí ṣe Yorùbá. ẹ bá lọ ká dáa fún yín. nígbà tí ọ̀dọ́ ẹ dàkú kí ló mú ọ lórí orí tí o borí rẹ ti yọ tán. sọkùnrin bọ́lá ọlọ́wọ́ láàrin ni ó sì ti di ilé kàmọ́ wẹ̀rẹ̀ la pé wọ́n bá so obìnrin lọ wákàtí mẹ́fà ni ó lò olóòsì aṣọ òwúrẹ́ ti funfun lẹ́yìn sórí ó burú bíi lélẹ̀ kò gbọ́dọ̀ rí ògógó agro ni yóò ní. lélẹ̀ tó dáa ọ̀la aláwùsá ìpínlẹ̀ alóòkú. kódà wọ́n ti ráì lóde ọ̀run kódà oorun àtùgbàtọ́ ni ó lè ṣe ọ̀ ẹjọ́ àtòrí bọ̀. ọ̀gá wa. àtòrí ọ̀gá òsì ní kí ló dé. ẹjọ́ mo ní lọ gbà tó torí iṣẹ́ gidi kan ni mo fẹ́ gbé fún ẹjọ́. ọ̀gá jáde. ṣé ẹ láwọn àtàwọn ìbò yìí àwa gangan mọ ṣẹ ẹ jẹ́ ìsọ̀n tó fọ́nì sí níjọ́ yàrá àdúrà kúta ló kan kó sí ẹ. àwa ìlà. kúrẹ́ Abíọ́lá ńkọ́. àwa kàkiri. Sidi àti Abíọ́lá. Abíọ́lá fúnra rẹ̀. yàrá àdúrà ńkọ́. tí bàrí tá kàn. àwa ìlà ni ẹ mọ̀ wulẹ̀ sí gbàgbà àwa tá a kàn rí. kódà ọba àlù yín àná àwa la kàn. ilẹ̀ kan kó sẹ́yìn. ìyá àyà yín àwa la kàn. asẹ́yìn àná. asẹ́yìn ìsẹ́yìn òrò ọmọ ibẹ̀ dí mọ́ gbọ́. ẹ wo bravo tẹ́fílẹ̀ kan bó sí ọba àlù mi àná yẹn ẹ̀yin lẹ́ máa ṣiṣẹ́ yìí ẹ wo iṣẹ́ tí mo wá gbé wa iṣẹ́ ńlá ni ẹ jọ̀bọ́ òòlù yóò jù mí tì mí torí bí àná mi ló kú ẹ dẹ̀ mọ̀ gbọ́ òkú àná rèé bó ṣe tí mo fẹ́ kẹ́ bá mi kàn fún ọ mo fẹ́ kó yàtọ̀. ó máa special. yọ̀dà ọ̀fẹ́ ẹbí gbẹ́lẹ̀ máa gbé pò. kíní kan wá rè èlò lóye ẹ fẹ́ gba ìjọ tí ó ní ètò ìmọ̀ ìfọ̀gbà yìí. ṣé ẹ rà wá gbọ́dọ̀ kúwó lè yín iye tọ́gà wá ń gbà gangan òun náà. ọmọ kan ní ilé òtọ́ tí kò máa lè dání nù mo fẹ́ gbẹ́sẹ̀ ju. láì bábà pé dé ilé ìṣẹ̀lẹ̀. àmọ́sẹ̀ sátìlà ń wà sátìlà wà gbà. àbí sábà fẹ́ ni. ó ti ẹ̀rọ ìdíje tó dáná òun nílé bọ́ọ̀sà kí ló ń bọ̀ tí. tí wọ́n ń gbọ́ wákìlì àti. kàmọ́ èmi wákìlì. kàmọ́ wákìlì kàmọ́ bọ́ ẹjọ́ tójú bá yẹjú kó máa yẹ ẹjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ní mo ní. ó dàbí pé gbàdá ní ọ̀la. dára yóò ti sẹ̀ gbúdú. ẹ má ṣe talé ọ̀la bí ilé pé gbogbo sí sínú ilé ẹrú má má bá ọmọ mi ẹjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn ni ẹjọ́ tójú bá yẹjú. ọkọ ò máa yẹ. ẹjọ́ kó máa yẹ ọ̀gá jẹ́fà kò lè dá fọ́gà wa. ọ̀gá wo lè dé mọ́ o. tí mo kà sí gbogbo. bẹ́ẹ̀ ni olú gẹ́rẹ́ ìyá gbọ́dọ̀ kàn máa ní mọ̀ọ́sẹ̀. wàá mọ̀ fún ìkànnì ni ká fún ìkànnì àwọn ìlú ọmọ fúlà mọ̀ bá. ìyá gbọ́dọ̀ gbàdọ̀ wà ó àtúlájẹ. ee kọ́ra lára. ẹ̀kọ́ pàtàkì fákùnkọ́ dẹni pé kókó
ìran ṣèkàṣèkà ní ìfàbọ̀ jẹ́ fóníṣẹ́ béwúrẹ́ bá jẹ lọ àfàbọ̀ wálé o àgùntàn bá jẹ lọ àfàbọ̀ á padà wá sílé. mo jẹ́wé o ewé àsunkún wàgbò ọjọ́ kan èbò ọjọ́ kan lèbò àkété gbàgbé ìbò sí òde gbà látẹ̀ ọmọ rí òkété gbàgbé ìbò sí òde gbà látẹ̀ òkà ọmọ rí. tilẹ̀ lówó lọ́wọ́ bó ṣe mọ́tò ló ra pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ nílé o màmá ní tàgbé. ẹ̀kọ́ pàtàkì fákùkọ́ dẹ̀ ní pé kò kọ́ ìran ṣèkàṣèkà ní ìfàbọ̀ jẹ́ fóníṣẹ́. ayé yìí lọ́jà ayé ṣá lọ́jà o ayé ṣá lọ́jà ọ̀run ṣá nílé oníkàlùkù gòrò Àjàní onílé òdégbà látẹ òkà ọmọ rí òkété gbàgbé ìbò sí òdégbà látẹ òkà ọmọ rí òkété gbàgbé ìbò sí òdégbà látẹ òkà ọmọ rí òkété gbàgbé ìbò sí òdégbà látẹ òlùbá bó sá fún ọmọ òkété gbàgbé ìbò sí òdégbà látẹ òkà ọmọ rí ojú bá yẹ jù ohun ẹ̀dá máa yẹ tá a bá ṣe ìtàn dọjọ́ ọ̀la ojú bá yẹ ohun ẹ̀dá máa yẹ tá a bá ṣe ìtàn dọjọ́ ọ̀la. òṣìkà tó fẹsẹ̀ tilẹ̀ tó ṣe bá lọ́rùn orí bàbá rí ẹ̀ tán níṣẹ́ ló fọwọ́ lẹ́rán òṣìkà tó fẹsẹ̀ tilẹ̀ tó ṣe bá lọ́rùn.